جسده في الأجساد وعلى قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترديك وترديه وترضى بها عنا يا رب العالمين. لا كان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تدijọ́ tí ó kàn wọ́n náà ráàyè wí tí mo wí. صلى الله عليه وسلم ewì kò kilẹ̀ dáadáa. صلى الله عليه وسلم ká tún wá ní Allahumma salli. اللهم صل ala sayyidina Muhammadi. على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم آمين ومتى متى. آمين نعم آمين نعم. آمين. gbàtà tí wàá wí a ti kọ̀míìtì ara wa síwájú Ọlọ́run nìyẹn ká farabalẹ̀ ká ṣe nǹkan tí a wá ṣe adóbi iṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ ni gbogbo tí ẹnìkọ̀ọ̀kan bá ń ṣe nísìn aligazi àmín tó bá ti yàtọ̀ sí tí à ń ṣe níbí kò wá bí nìyẹn toró ní ta ni a fẹ́ wá ṣe àdúà la sọ pé a fẹ́ wá ṣe níbí ká farabalẹ̀ ká ṣe àdúà náà torí ìjọ tí ó kẹ́ni kọ̀ọ̀kan wa ká tún yóò bá nábì lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. abdullahi halfil wara. halfil wara mithlu nabi muhammadin ma fil wara mithlu nabi muhammadin. wí lẹ́ẹ̀kan sí i. هل في الوراء مثل النبي محمد ما في الوراء مثل النبي محمد ما في الوراء مثل النبي محمد. الفداء ìdí rẹ̀ bẹ́ẹ̀ ìbá òkú rawọ́ rasẹ̀ sọ́lọ́hún kó forí jìn ní ntẹ́nu wa ò gbà ẹnu wa ò gbà ẹni tí ó pè Ọlọ́run forí jìn yàn sóǹgàn ò sẹ̀ àmọ́ kọ́lọ́hún ó tijú wa. àmín. هل في الوراء مثل النبي محمد ẹ tún sáwọn àmì ni. ما في الوراء. àwa gangan foríjìn àká tó bẹ̀rẹ̀ níta fẹ́ ṣe. مثل النبي محمد. a ti ṣe àsálátù nísìn báyìí àti wá àforíjìn. nígbà mo ti ní foríjìn á. bẹ́ẹ̀ni. lárúbáwá ni asakfirullah. lárúbáwá nù. bẹ́ẹ̀ni. ẹ gbọ́. a ti sọ Yorùbá rẹ. a ti sọ. kámọ́ ṣáádà láàṣẹ nísìn. lẹ́ẹ̀mọkànlá. suratul ikhlas. mọ́kànlá. ó ní èmi ṣe. bàbá yìí ṣe. kí n fẹ́ràn ara mi ṣe fìdá. bẹ́ẹ̀ni. òní là àkọ́kọ́ ọjọ́ tí mo ṣe. òní là àkọ́kọ́ ọjọ́ tí bàbá ṣe. ẹ máa jòkó torí Ọlọ́run ni. torí tí Alh Taofiq Arojo ń bẹ dàbá. ara wa ni nǹkan ṣẹlẹ̀ sí. wàkílù mi. wàkílù bàbá. wàkílù muslimin. lẹ̀kùn tó wọlé sọ́dọ̀ mi. sọ́dọ̀ bàbá.
ó yẹ kí n ti wà lẹ́kọ̀ọ́ báyìí ní Mùsìn bẹ́ẹ̀ni mo ní wàásí fún chairman wọn bẹ́ẹ̀ni gbàtí wàkìlù wa ní kí n announce àárọ̀ ẹ̀ mo wá ní ẹ fi sáago 4 so ń lọ gun plane l'Ílọrin bẹ́ẹ̀ ni ẹni bá fẹ́ ni là á fẹ́ láfẹ́ tí n bá wá bí ẹ sòde àmọ́ kò ní kún tó ìwọ náà lájọ tó dá síwájú ẹ tó bá gbà fún lájọ o ẹ̀dá tí ibà dájọ kò lè kó kò lè kó ẹ̀ẹ̀kejì ìṣẹ́ bá kíyèsí mi náà kò títí máa pa pálásì là lọ́dọ̀ mi bẹ́ẹ̀ni àtúnfò ni àtúbọ̀ ní àwọn wà ní n wóde kékeré tó lọ pálásì kọ́dà nǹkan rúmọ́ mi lọ náà bó o lọ tó àyà gbèsè yẹn aago 4 ní bí n bá àmọ́ kábíyèsí ní o tiẹ̀ tẹ́tí sí mi pé wàkílù mi nìkan ṣẹlẹ̀ sí kí ló ní nǹkan ṣẹlẹ̀ sí ẹ̀ tó bá pọ́nlé o máa lé o wáàsí kan ló ń gbọ́ wá sí kanu mo kí kábíyèsí ọlọ́fà náà láti fún mi láàyè láti wá láàárọ̀ kùtù báyìí ọlọ́njọ́ máa bẹ dáadáa mo kí ọba ọjọ́ mú jìgbónjìgbón tó ṣẹlẹ̀ ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ àmín. gbogbo òjòyè mo kí wọn o wáàsí mi kì í ṣe tí ó jágùn ayàtọ̀ kéènà mo fẹ́ lò اجتنبوا كبائر ما تنهون عنه mo kí yín o نكفر عنكم سيئاتكم وندخلكم atọ́kùnrin مدخلا كريما mo kẹ́yìn àfa ńláńlá إن تجتنبوا májẹ̀mú ọlọ́run àtàjọdé àlàbí kọ́ ẹ̀ àwọn ní ó yá كبائر ما تنهون عنه ọládìpọ̀ نكفر عنكم سيئاتكم alágùrè وندخلكم مدخلا كريما jọmọ ẹ ní náà naam ẹ ṣe sọ bẹ́ẹ̀ naam akínrógun akínrógun mo kẹ́ ẹ tẹ́ wá láti stéètì náà bàbá kí yín lápapọ̀ ẹ jọ̀ọ́ ṣé bàbá ẹ ti di spíkà bàbá alẹ́ òdiwo ẹ bá ń fún alága ẹ sá fún alága àwọn ọmọ kó àti di báwọn kó lọ wí. إن تجتنبوا كبائر ما تنهون عنه ẹ mọ̀ pé ilé kan náà ti bí a màmá wọn ilé wa náà ti bí màmá wọn. نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن تجتنبوا كبائر ما تنهون عنه ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ ní bí Ọlọ́run ló sá náà kò dá wa ká mọ́ ṣẹ̀ kò dá ká má ṣe o wàhálà haros náà náà kéèyàn ò ní níbi tó kù sí àfọlọ́n nìkan àfọlọ́ nìkan ẹ ti máa ń wá ẹni tó pé tán ohun ẹni ó pé tán yóò rìn tí èkú ni kò ní rẹ́ni ó pé tán bẹ́ẹ̀ ni Alh Taofiq àwọn ò ló pé tán ló pé tán ṣùgbọ́n àgbàpọ̀ Ọlọ́run ó forí jìn ọlọ́run ó forí jìn kí ló tẹ̀ sí àmì jákè. إن تجتنبوا كبائر ما تنهون عنه ẹnìkan wà bẹ́ẹ̀ tó ń ké yóò máa dà yín láàmú kí mo ṣe pé ọkẹ mo gbà pé Ọlọ́run ó forí jìn ẹnìkan ló lọ Káàbà ó lọ ká wọ́n tawaf wọ́n ní Ọlọ́run forí jìn mi ń lérò pọ̀ tiẹ̀ lè ṣe tó rẹ́ṣẹ̀ mi ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ti pọ̀ ju Ọlọ́run ni wọ́n fi sínú náà Ọlọ́run kí n mo ṣe Ọlọ́run lọ rò mí pin ọrùn mi pin ọ̀sẹ̀ lè pè ní lè forí jìn ọ́ wọ́n ṣe lè rò bẹ́ẹ̀ èmi tí kẹ́ mi pọ̀ ju ẹ̀ṣẹ̀ ìyá mi lọ kí ló lè ṣe kí lọ lè ṣe tó ju àforíjìn mi lọ tó ju àforíjì mi lọ dhanbi ilayka azimu. ذنبي
إليك عظيم. ẹ̀sẹ̀ Taofiq bó ṣe lè wò ó tó. فأنت وأنت أعظم منه. Ọlọ́run ju ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ. gbogbo tó ṣe bọ́lá Ọlọ́run ṣe tó déédéé ká ti abẹ́rẹ́ bòkun ni kò fara ní Ọlọ́run pa kónúkómọ wà lè jẹ́ nínú ta ni ó mọ̀ Ọlọ́run àgbàkọ́ àforíjì. وأنت أعظم منه. ẹ jọ kọ́lọ̀ ni máa lọ fi ń pa àbíọ́ tó dín ọ láàrẹ kù Ọlọ́run má fi bí. فخذ بحقك أولى. àpẹẹlẹ wa nítorí àdúrà ẹ máa fi amínà jẹ́ ọ̀rọ̀ mi náà. فاصفح بحلمك عنه. àwọn òní ò sẹ́ lọ́hùn ta ni ò sẹ́nu wa táwa ń bì á máa pé gbajúmọ̀ ní ń sẹ́ lọ́hùn ìwọ tó gbajúmọ̀ òkété rẹ fẹ́ gún yán ẹnu ọ̀nà rẹ ní ògbódó gbogbo aburú lọ fọkàn rò ọ̀rí ṣe nítorí ayé rẹ ò bá mu ipò kan náà lẹ́jọ́ wà ta ni ò ṣẹ̀ ẹ sọ fún mi èmi ló ṣe tó tẹ́lẹ̀ gbá àṣírí tiẹ̀ náà ni ò tú olórí ibùtọ̀ ṣe láàrin ìwà tọ́lọ̀ àtẹni ọ̀sẹ̀ fún tí ò tú náà àṣírí ẹ̀. إن لم أكن في فعالي ọ̀rọ̀ tí ò ní já aligazi àmín. من الكرام فكن. mo kẹ́yìn tí kádàrá gbé tẹ́ ń lo superstar tẹ́ ti dáràn tí ò níye tọ́lọ́nkà ìyọ yín tí ò já sí rí yín ó tú ẹgbàyàwó mẹ̀kúnnù ẹ̀yàn wọn jẹ kò sí tẹ́ ẹ̀dánwò tán fame ẹ fi dayé rú ẹ̀ ń tẹ́ ní famous ló ṣáájú ẹ̀ ń tó ní ní olúwa famous ìwé ìwòlẹ̀ ẹ̀ka àbẹ́yẹ tí ń ṣe ìranà ká. إن لم أكن في فعالي من الكرام فكن. ẹ tún bá gbà pé òun ò ṣẹ̀ ó ti ṣe àgbákò wọ́n wo ló ọ̀sẹ̀. أما الكمال ìṣẹ́jú kan bẹ́ẹ̀ bá lóun pé n ti ń jẹ́ pípé. فللمهيمن وحده. Ọlọ́run nìkan ló pé o ẹ mójú kó omi ọ̀rọ̀ rẹ̀ gbogbo tó bá ṣe tẹ́ ikú rẹ̀ ti gbọ́n lọ. فهو الكمال. Ọlọ́run ló pé. ومن يشاء يكمل. báyìí rẹ̀ ó da níbí ọ̀tẹ̀yàn mọ́lẹ̀ kó tó da fún ẹ̀rọ lọ́pàá bọ́ ọ̀jalè owó ọ̀jalè abẹ́ ọ̀jalè àmánà kan fi kan rán síyàn kọ́ mọ̀ ìjíṣẹ́ ráìsì àpò kẹ́kọ́ jíbù mbẹ́ bí wọ́n fẹ́ yin rán ẹyin tí ò ṣe é bù ọ̀pọ̀nlá pé ẹyin ò ṣe é pín àmọ́jẹ́ ńlá ọ jàtó. فهو الكمال ومن يشاء يكمل. àwọn àfáà tiẹ̀ láwọn pé gan adákẹ́bí àlébù ẹlòmíì ni kó dégbá lásán lójú agbo yóò sì yọ owó lọ lórí ẹnfílọ́ọ̀fù kó tó kó lórí téèbù yóò ti yọ tó tẹ́ lọ́rùn wọ́n ṣe fi 1,700 sínú ẹnfílọ́ọ̀fù ó ti yọ mẹ́nu yóò wá tó lẹ̀ so tó bá fi lè yọ mẹ́wàá ó ti rí 3,000 láì tí ì ṣe sọ̀lú sẹ́yìn náà mọ́ tí wọ́n fún lówó mọ́ṣáláṣí tẹ̀ kó jíṣẹ́ ṣe é mọ́ tẹ́ ẹ wẹ̀kú tán tẹ́ ẹ sú omi ìwẹ̀ rẹ̀ tẹ́ ẹ rọ́ sápò nínú gò ṣe é mọ́ mímọ́ ẹ fílẹ̀ fọlọ́ kólúkálùkù rán bí tó ti ṣe àgbá kò tiẹ̀ ṣe ń gbọ́ wá sí i. فهو الكمال. jẹ̀mọ́ sọlọ́ọ̀gùn ló mọ́ tẹ́lẹ̀ kan wá rojọ́ pé ìyáálé òun ò jẹ́ ń gbádùn kó tó máa kó sẹ́lẹ̀ lọ sọ pé ìyáálé jòkó pé ń gbọ́ ìyàwó rẹ lọ sí báyìí yáa yóò mọ̀ pé léèyàn lẹ́yìn tó fi síyìn kù ń lé ọbẹ̀rẹ̀ ẹjọ́ ṣé wọ́n náà mọ́ àbọ́lọ́pàá ló mọ́ ẹnu kọ́ rojọ́ náà ni ó jàre yóò tún máa jẹ́rìí ẹ̀ ń kọ́ọ̀tù ṣé àtọ́jú ẹ̀ nára wọn lóko
ṣèbí ẹni tí wọ́n rò lẹ́ẹ̀dá kò sẹ́ni wọ́n máa fọlọ́ àbí wọ́n lè má mú tọ́ sótọ̀ jarun àbí wọ́n tọ́ kírun pẹ̀lú jánábà tọ́lọ̀ bá ní kára máa sọ̀rọ̀ ń bí a sì họ pé ara yín ẹ máa sọ̀rọ̀ ń tẹ́ ẹ dánwò àdúrà làwọn á ṣe ẹ sì maintain kẹjọkọ jẹ́ olóṣèlú ni títí ẹni títí ẹkọ yàwó jà ó bímọ kò bímọ kálukú àbí tiẹ̀ la wáàsí mi lónìí ẹsẹ̀ kọ́ ni ntí máa bí ọlọ́run àkọ́kọ́ àlè istifshar kẹ́yìn ó sẹ̀tàn kó máa fi fọ́ǹbù mo gbọ́ ọmọ yẹn mo fọ́ mo la ọtí ṣe ń tọ́sí ọlọ́run tú ọ láṣìírí èwo tún ni wíwí ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ni pé a máa sọ ẹ̀ṣẹ̀ jáde a máa fi fọ́ǹbù mo gbá bọ̀bọ̀ yẹn ni ó rò pé ń fẹ́ hùn mo kó lẹ́sẹ̀ sọ́ọ̀tì sọ́nà oríire kú láyé rẹ̀ nù kí ló ṣe tán yọ mo yà pa mo yà ní wèrè mo fẹ́ mọ̀ dàmí láàmú mo lé kú olówó dé mo pọnmi sí níkùn láì lóyún kò mọ̀ ṣe nǹkan oṣù kò mọ̀ dà mọ́ sẹ́gbèsè sí lọ́rùn bàbá yẹn náà ń pè ní ẹ̀lẹ̀ istifshar béèrè ẹ̀kejì Naam. wọ́n dáhùn àlì istikitharu kí nǹkan ó pọ̀ jù ọ̀sẹ̀ débi pé nínú ọlọ́mọ oṣù ọ̀sẹ̀ ọlọ́kùnrin lé ọ̀sẹ̀ olóbìnrin lé ọ̀sẹ̀ àárín ọ̀rẹ́ ọ̀sẹ̀ ọlọ́wà ni mélòó ni kí n béèrè máa lọ́nù náà ẹ̀ kárí ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ẹ má jí ó pọ̀ jù kẹ́mi bá a ṣòfò ọ̀nà kan náà ti fẹjọ́ ẹ ní sùn tí ẹ ti lé ní 1 million báyìí kò sẹ́ni tó ọ̀sẹ̀ láyé ẹ̀kẹta torí inú Ramadan tá a wà ó náà ní kí ni àlè istisgar káfọn fojú kéré ẹ̀ṣẹ̀ èmi ni mo sojú pé mo bá àlùpọ̀ fún lówó sí rẹ lọ ni mo fojú kéré ẹ̀ ọtí jalè pride yẹ ẹ̀ẹ̀kan wo lọ́lọ́ ọ̀ràn lọ ti dáhùn ẹ má fojú kéré ẹ̀ṣẹ̀ mọ́ o mo ń travel ní òní mo sọ fún bàbá àròjọ mo sọ fún ẹ̀yin nígbà mo dé mo bá dé mo ń lọ ọdẹ òmu ẹ wà mẹ́ àjọ wà lọ́dẹ òmu yẹn ni mo bá kọjá ní ìlà odò dírẹ́fà tó wà mí kò ní sùúrù ó lé díẹ̀ ló bá jálù mi jùà tàmí sí yàrá mo ní dúró mi ọdún tọ́ba ilé sún òní ní ilé ọkọ lọ́fíìsì mi ọ̀parí iṣẹ́ lónìí ló bá dúró ń gbọ̀n kò fẹ́ dúró èmi lọ ń gbé lọ́bì kan sọ fẹ́ gbé mi lọ́rùn ni dúró ọ gbọ́dọ̀ délé kù mi ọ̀daràn n gbọ́dọ̀ délé kù ọ̀hún ni bò mo sọ ọ́ sí àfi ká jọmọ dírẹ́fà àtọ̀gá gbọ́dọ̀ jọmọ délé ni tó bá délé kù yẹn ó ti pààyàn lọ́nà nù bọ́ọ̀sì délé kù ó ní gbọ́dọ̀ ti lọ lò ó àwọn bọ́ bá kú nù ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo bá tọ́ ọ bá pò ọlọ́sìn ni kí n jáde dáa níjọ́ náà ọlọ́mọdé a máa jáde àṣẹ. Àmín. màmá obìnrin káwọn mi kàn mí rí ni bá tọ́ bá kò mo bá bu owó tó ló kọ ẹgbà ó lẹ́gùnlẹ̀ láyọ̀ gbàtọ́ kọ́kọ́ wò mí èpè ló sẹ́ àmọ́ kò lè sẹ́ jáde bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ fojú kéré ẹsẹ̀ ṣùgbọ́n kan tami sí la ni kí ni jẹ́ tami sí la kí ni jẹ́ tami sí la tẹ́ wà níbi tẹ́ fojú kéré ẹsẹ̀ ẹ máa ka ẹsẹ̀ kún bẹ́ẹ̀ sì lè wò ó kéré tó ọlọ́run tẹ ẹsẹ̀ jùlọ alága. Khali dhunuba sagiraha. alága fún ìbílẹ̀ Ọ̀fà. Wa kabiraha zaka tuqa. àti gbogbo àwọn kánsẹ́lọ̀ sí wọn. Khali dhunuba sagiraha.
kárí. وكبيرها ذاك التقى bàbá wàkìlù. وكبيرها ذاك التقى alága ẹsẹ. إلى كم أوت في بحر الخطايا. gbogbo tá a fẹ́ lọ́fà náà nù. kémi la fẹ́ lọ́fà. òṣèlú kò jóṣèlú. ẹ má jẹ́ ó ba bíbí wa jẹ́ ẹ káre. ẹ káre. ẹ káre bàbá láti. mo fẹ́ kí àwọn obìnrin wọn yóò jókòó ni. إلى كم أوت في بحر الخطايا. ọ̀káre sẹ́ o ń gbọ́ Yorùbá dáadáa. تبارز من يراك ولا تراه. kódà bọ́ ṣẹṣẹ gírí ọ̀tún lálùbáríkà. تبارز من يراك. n tí ń bá bọ̀ kẹ́ tó dé téèyàn bá ti kú ẹṣin mi bí ẹsẹ̀ rẹ̀ ìwọ tó sọ̀rọ̀ náà sẹ̀ ṣé spíkà ń gbọ́ èmi tí ń sọ̀rọ̀ náà sẹ̀ ẹ lè fi mí ìbí mi ni bóyá kí n pẹ́ kí n tó dòde bolè mọ́mú náà wà lóko tí wàá kírun sí àlà ọmọ tí ń ṣe mí lé bóyá náà ti ń rún mi lọ́wọ́ tó ọmọ. ẹ̀yin mọ̀ yẹn tá à ń pa amára wòde ni tẹ́ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá mọ̀ gẹ́ni kí n má wà mọ́. وتوب قبل الممات وقبل يوم. èyí ò dẹrù ipò yìí sledgehammer tí ń gbà lójúmọ́ ó lè wọlé. يلاقي العبد ọlọ́ọ̀ni ń yọ wá kẹ́. ما كسبت يداه. àwọn òṣìṣẹ́ ibi ọ̀rọ̀ mo ti sẹ̀ ẹni ọ̀rọ̀ bá dùn jù ẹ ti lọ sọ̀rọ̀ mi fún ni wọ́n ṣe sọ̀rọ̀ fún mi ọlọ́ọ̀ni mo ń nù mí lọ́rọ̀ ọ̀rọ̀ ṣe dé báyàn wí má ṣe wá sí mọ́ máa lọ ilé ọ̀ya wèrè nù torí èèyàn lọ́lọ́ fi dá wà sílẹ̀ akọ́nisọ̀rọ̀ pẹ̀lú àwọn olówó ńgbà kan tí wọ́n ní ẹ̀ máa wá lù wá tún lù ú ṣe wọn àmọ́ fẹjọ́ sùn ẹ̀ máa wà lù mọ́ ó yà sí mi ẹnu gbà tó yá ẹ̀kejì pírọ́lẹ́mù ẹ̀ máa kọ́lé ojú orí yín ẹ̀ máa kọ́ mọ́ èmi ti kọ́ ti bàbá mi so máa wù ọ́ wo ti bàbá rẹ mo tún mẹ́nu kó mi èyí náà fún wa ọjọ́ iwájú ní ọmọ jọ́ọ̀jì olúkálùkù gbà tó wá ṣe mítìnì ẹ̀ má fún lówó má lóde èló ni ná ńlẹ̀ tí o gbẹ̀yìn ní òkú tán ni ìyẹn kọ́ ni yíṣù ká yí padà ń lè kónú ṣé ń sanwó wálé. توب قبل الممات وقبل يوم. wọ́n ti máa dún ọlọ́ọ̀ni ń kà lónìí sálága ń gbọ́ àkọ́kọ́ al-istibshar kéèyàn ó sè kó a máa dunnú kó ń sè wọ́yẹ́ fakarubi kó máa fi ẹsẹ̀ sí yẹn ràn àgbákò ni kódà dínà rẹ̀ kọ́ ọ̀sẹ̀ ọlọ́run fẹ́ kọ́ sọ kọ́ ọ̀sẹ̀ lágbájá wọn lọ bú lágbájá ń bú o ọlọ́mọdé ń bú ń tọ́ lọ́n fẹ́ nu ọ̀wá lọ láyà mo bú nìyẹn kí lẹ́ ṣe ọlọ́run yóò ṣe nǹkan fún ọ èyàn láyà níbi orí ibú ọ̀tí ẹ̀ tẹ̀ díẹ̀ ẹ̀ẹ̀kejì tí mo sọ kẹ́tọ́ dé àdé istikthar kéèyàn ó sẹ̀ kó pọ̀ jù ẹlẹ́ẹ̀kẹta àdé istikthar bí tí mo dé nù kéèyàn máa fojú kéré ẹsẹ̀ ẹ máa fojú kéré ẹsẹ̀ mọ́ n tó bà mí lẹ́rù jù láyé akérògùn wọ́n lè interview yín ní kéèyàn ó ní ẹsẹ̀ mi gbàrà tí ẹ dé ní tí mo kọ ẹ má bínú jó ni pé ìrà ìwà program yìí mo ti ń bẹ̀ yìí lójú ẹsẹ̀ torí mo fẹ́ clear ọpọlọ yín pé àkómọ́mọ́ kí wọ́n á ní sákírògùn ó nà mí ni ìfẹ́ lè nà mí bẹ́ẹ̀ bá lè nà mí ìfẹ́ tẹ ní sinmi lè nà mí njọ́ tí kan ọmọ Ọ̀fà tó di SAN ní Supreme Court tí wọ́n yọ owó mi lọ ẹ ti rántí nínú kóòtù tí gbogbo adájọ́ dúró ó lè ń bẹ Nàìjíríà tààrà o. níbi tí a ti ń fi tẹpúlù wọn ẹ̀wọ̀n èmi ti rìn pé inú kóòtù mo wà kò sí problem àṣewèrè kan bẹ́lẹ́gbẹ́ mi ló bá yọ owó mi then ọ̀rọ̀ tí mo sọ ti kọjá 12, 13, 14 years ní alága ń wò mí kí Imam ojú rẹ máa dá kọjá bẹ́ẹ̀ kò mọ̀ rẹ́ni látàárọ̀ máa ń ṣàwàdà kí ló ṣẹlẹ̀ mo náà ti pa mí lápàṣà yìí wọ́n ní kíni mo ní ẹnìkan ti yọ owó mi nínú Supreme Court nínú yàrá kékeré nífa kì í ṣe kóòtù ńlá o bí táwọn ará wà kékeré náà ni bí tí bẹ́ẹ̀ lágbàdé ọ̀ lè mú fóònù wọlé kó ṣiṣẹ́
tó bá ti wọ ẹ báyìí gbogbo fóònù ní ṣiṣẹ́ mọ́ kò ní ṣiṣẹ́ mọ́. níbẹ̀ anani ẹ wá yọ owó bàbá ní no problem nàbà dé hòtẹ́ẹ̀lì níbi tí wọ́n fi á sí wọ́n fi á sí. Nikon luxury bẹ́ẹ̀ ni. bàbá ní àwọn fún mi lówó a fún bàbá. tí n bá da yín lò ìjọ náà lè bí mi kẹ Allah. tèmi nu so mo níbi tó ga náà ti pè mí lọ́nlọ́ kí n ṣe sọ́ọ́rì fẹ́ yájú kí n ṣe àgbáyé lọ. وتوب قبل الممات وقبل يوم. ẹlẹ́ẹ̀kẹrin al-izhar náà. kéèyàn máa ṣe nǹkan openly bẹ́ẹ̀ ni. àlọ́ ìmutí àlọ́ ìmọ̀. ọ̀tún wa gun lé lọ lókè lókè. ọtí fẹ́ obìnrin ní kọ̀rọ̀ tá a mọ̀ bẹ́ẹ̀ ni. ọ̀tún wa sì wá fọ ọkọ̀ ọlọ́run rẹ títì ọwọ́ aró tó wẹ̀l kálẹ̀ mà kọ́ ọtí ṣe nǹkan fún un òfò lọ́ fi ń ṣe èhùn bẹ́ẹ̀ bá tiẹ̀ ń ṣẹ̀ ẹ máa tijú ọlọ́run tẹ̀ ń ṣẹ̀ bàbá lè mú yín ọlọ́run lè mú yín prince mo kí yín jèrè àlè ìsirárù kéèyàn ní bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ fọ̀ ń ní fi ẹ̀sẹ̀ lẹ̀ try láti fi lẹ̀ tó o bá rí fi lẹ̀ máa kọ́lé orí ibùtọ̀ yẹn nu gbìyànjú láti fi lẹ̀ mo ti wọn òbí wọn sì bọ́ ọkọ ni ẹni mo gbó kọ ni ẹni tí mo ti níbi ìkọ ni ẹni sì náà kọ kò sẹ́ni tí ò ní mẹ́ńtọ̀ kò sẹ́ni tí ò lórí ibú tó kọ níṣẹ́. ìparí ẹ o àti ìkìtì ràárù kọ́ wa mọ̀ tara rẹ pé kí n mú sí gan mo ṣe gan. kiri wàhálà àti ìdàgbà nísìn àwọn tá a ti náà ọmọ ti ń bímọ bẹ́ẹ̀ ni. àgọ́ ara wa ó ti dàgbà bẹ́ẹ̀ ṣe wúwa ni ò dàgbà gbogbo yín ẹ̀yin obìnrin tẹ́ wà ń bì tẹ́ ti dàgbà tẹ́ ti di girama tẹ́ tún wọ bàtà sóṣòṣó ẹsẹ̀ bí àgbàlagbà gbogbo síkẹ́ẹ̀tì òsì abẹ́tí yẹyẹ tẹ́ ń wọ̀ ẹ lọ pàtẹ ẹsẹ̀ bí ìyá ìyá ẹsẹ̀ bí ìyá bàbá ọmọ yín ti ń pè ní girama ọmọ rẹ ti ń lé obìnrin ká ọlọ́ọ̀ni kò ní síríìtì mọ́tò ni ó pa ọ́ nígbà náà. ẹ kú onídìí rádaràda ẹsẹ̀ bí àgbàlagbà bẹ́ẹ̀ bá ti dàgbà tọmọ rẹ pé girama mọ ìwà girama ìwà àtọmọ rẹ ẹ wá jọ ń jà sọkùnrin àwọn tí ń wọ wá tí wọ́n ń chase ọmọ rẹ náà ìwọ náà tún jọ nǹkan tí ń wá àdán ọmọ àdáyàmọ níbi síkẹ́ẹ̀tì abẹ́tí yẹyẹ òfò tẹ́ ń wọ̀ káàkiri ẹ jẹ́ lọ ronú kẹsẹ̀ bí àgbàlagbà kẹ́hìn bá kú sójú ọ̀nà wá sínú ìyá àtọmọ wa ń jà èmi ló kọ́ pé ìwọ ló pé ẹ wá lè rojọ́ jáde ẹ gbà lé ara yín ọmọ rẹ ní wá ó wá tọ̀wọ̀ náà wò oníyà yìí ní ó kẹrẹ̀ ìyá gan mọ sẹ́jọ́ mọ́ lọ. sẹ́mi ò ní ṣe bí àgbàlagbà mọ́ ní ẹ̀sìn kí á pàdé mi kí n dé fìlà òjò má pamọ́ ọ̀gá kí n má ṣe rádaràda ọlọ́mọdé ṣàgbákò irú wa lọ́dọ̀ ọmọ ẹ̀ tẹ̀k irú wa mọ́. ẹ̀rí bí tẹ́tí ń bẹ̀yìn ọkùnrin tí ẹ ti dàgbà àwọn ọmọ òkùnkùn wa pé ẹ̀lò sẹ́kùn mi àbí ká pa ẹ́ ìwà àtọmọ tí òwúlò wa jọ ń jà sóbìn èyí tó ti ń bá bọ̀ ọjọ́ tí wọ́n ti bí ọ tó ti ń ṣe òsì tá a bá rọ sínú ògò ó ti kùn ní tó ń dà káàkiri ayé ọ̀ fojú rẹ̀ ọmọ kọ́ ti dà nǹkan dànù ọwọ́ àsúnlé obìnrin wọ́n tó ti lé ní 60 ọmọ kéèké wa dá ọ̀dọ̀ balẹ̀ àwọn á ń yà ọ́ wọn ẹ̀ sáà nà ń tẹ́ náà ẹ má rìkọ́ọ̀dù mi ọ̀fọ̀ òdìdí lé lálẹ́ ọ̀ ń lọ sùn yàrá kan pẹ̀lú ọmọ pólì èyí ti wá pe àwọn èèyàn pé ẹ wá dojú tì olówó lọ ẹnà ẹ fẹ́ pa ẹ tún gba owó lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ ra máa sùn ká kẹ́mọ́ ti bẹ̀ dọ́nà ra olóorun òsì oníyàwó tó yáàyè ilé tó ọmọ sùn tì ọwọ́ apààyàn tì ọwọ́ àlọ́ ilé tí ò ní sílì tí ẹ gbà fún ọmọ tí ò lólùwá bó o lọ sí ilé sùúrù bẹ́ẹ̀ náà tọkàn rẹ ó sì balẹ̀ ilé tẹ̀ ń súnmọ́ra yín tí gbogbo òkété ń wò yín lókè ilé tí ò lálùbáríkà bó o lọ wí jèrè. وتوب قبل الممات وقبل يوم. ilé ọba yá. يلاقي العبد ما كسبت يداه. ìyàwó Alh Taofiq kò sí tòsí ni sọ wà ń bẹ̀ yẹn ó ń dà ìyàwó tó kú sí lọ́wọ́ ẹ jòkó bó ṣe wà ń lò dáa àṣàtà ẹ̀kọ́ kẹ́ máa ti omi mánu yàrá ń kó dáa
wọn ni kò dúró kódà tó bá lè kírun kó kírun sọkọ ẹ̀ la ẹ wá tìyàn mọ́ yàrá ṣé yóò máa ti ń ṣẹlẹ̀ ẹ fẹ́ fi ronú pa sínú ilé ni now méjì ló kù ńlẹ̀ àmọ́ kan jù kan lọ ó fọ ọmọ wẹrẹ lẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ó fọ ọmọ wẹrẹ lẹ̀ ó fìyàwó lẹ̀ bàbá lè dúró ẹ lọ jókòó mo ti ṣe mi bàbá tó bí mi ẹlòmíì ò tó dánrú ẹ wò yóò ti máa ti ń jẹ́ lè mọ́mù. yulaqil abudu ma kasabati yadahu. ẹ bá ń fún alága ẹ fún alága ẹ fún alága. yulaqil abudu ma kasabati yadahu. ẹ tún bá baba nakibul ashraf sídà rẹ tàbújáde ẹ máa kú rìn kẹ nísìn ẹ já lo àsìkò yìí láti ṣàánú tó fi kalẹ̀ àwọn olówó ni àjẹkọ yìí ìran wọn ní láàrin wọn èso lòsì a máa gbọ́dọ̀ nípa tá a kó gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ àkọ́kọ́ ṣèyìn o túláàsì ní ká ṣèyìn o àwọn ọmọ ẹ àtìyàwó ẹ ṣe gbọ́ o ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ bàbá àdójọ elétò ní mo jẹ́rìí ẹnìkan lè corrupt yín mo jẹ́rìí yín ẹ̀yin tẹ́ ń darí ìlú bẹ́ẹ̀ nìkan bá rẹ̀ ṣe kankan lẹ́mìí mo ní ẹ ṣe kó máa sáré káàtì ò bá ní pàdé ọlọ́run kí ni ó ṣe kì í sáyé yìí mọ́ ẹni tí máa ń sáré kápẹ́ òun fẹ́ ṣe aláburú kò káre kí ni wò tá a fi débi adé àwọn tó ọ̀rí ṣe tá a fi dè èèyàn sọ́nà wa kúrò láàyè ẹ̀ ni ìyàwó àtọ́mọ ẹ̀ èmi ò fún ọ ní 100,000 naira bó lọ wí. وتوب قبل الممات وقبل يوم يلاقي العبد ما كسبت يداه. àwòsàn lówó alálàáfà ni a. يلاقي العبد ما كسبت يداه. ẹ sì ṣètò díẹ̀ fún màmá ẹ̀mọ́ tó jẹ́ ní ètò díẹ̀ màmá bí ọmọ mi náà tó lè tọ́jú ẹ̀ ẹ gbọ́ mi yé dáadáa ọmọ wẹ́rẹ́ yìí wọ́n gbọ́dọ̀ dúró lójú ọ̀nà bí sẹ́rí àti ní awínú ẹnìkan sì gbọ́dọ̀ wá béèrè pé èlò ni ẹ pa níjọba bá fún ẹni ẹ faramọ́ kò dákẹ́ mọ́ náwó jagunjagun tẹ́lẹ̀ náà yẹ sáwọ́ wa tẹ̀yàn ni ẹ̀ka wà ní ó sojú wa tẹ́ fi náwó jọ ṣé wọ́n la gbà fún un àbọ̀ fẹ́ kú. alága abájàtó 50,000 naira rufi blessing water à ń wò mí lórí atẹ́gùn wọ́n ní kí wọ́n bá kà ní nàmbà wa àwọn send 50,000 naira. Allahu akbar. ó yá o nta nídìí nísìn kóríkálukú mọ̀ yọjú báyìí mo fẹ́ sẹ́yìn ní ìṣẹ́jú 5 pálásì tó spíkà.